lórí ẹ̀sùn pé ó yíwèé ó tún parọ́ ọjọ́-orí. Enahoro wọ́ Tinubu lọ sí kóòtù. lọ́jọ́ 10 oṣù kọkànlá ọdún yìí ni agbẹjọ́rò kan Mike Enahoro wọ́ olùdíje fúnpò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC aṣíwájú Bọ́lá Tinubu lọ sí kóòtù. ẹ̀sùn tó fi kàn án ni pé ó yíwèé ẹ̀rí rẹ̀, ó purọ́ ọjọ́-orí rẹ̀, ó sì búra èké lábẹ́ òfin. ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Wuse Zone 6 nílùú Àbújá ló ti fi ẹ̀sùn ìwà ọ̀daràn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kan olùdíje APC yìí. nínú ìwé ìpẹ̀jọ́ tó ní nọ́mbà CR 122/2022 àti CR 123/2022 ló ti jẹ́ pé Tinubu nìkan ni olùjẹ́jọ́ tó fi ẹ̀sùn náà kàn. Enahoro ní àwọn ìwé kan tí òun gbà láti iléèwé gíga Chicago University ní orílẹ̀-èdè Amẹ́ríkà nípasẹ̀ agbẹjọ́rò òun ní Amẹ́ríkà, ọ̀gbẹ́ni Matthew J. Colwales, fi hàn pé àwọn ohun tó wà nínú ìwé náà yàtọ̀ sí àwọn àkọsílẹ̀ tí Tinubu ṣe sínú fọ́ọ̀mù àfidáfìtì EC9 èyí tó fún àjọ elétò ìdìbò ilé wa INEC ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún yìí. ó ní ìwé ẹ̀rí iléèwé gíga fásitì Chicago tí àwọn aláṣẹ iléèwé náà gbé síta yàtọ̀ sí èyí tí Tinubu fi sílẹ̀ fún àjọ elétò ìdìbò. ọkùnrin náà ní béèyàn bá gbé ìwé ẹ̀rí náà sẹ́gbẹ̀ẹ́ ara wọn, àwọn déètì tó wà níbẹ̀ kò papọ̀. ọ̀kan jẹ́ ọjọ́ 22 oṣù kẹfà June 22, 1979 nígbà tí èkejì jẹ́ ọjọ́ 27 oṣù kẹfà ọdún 1979 ìyẹn June 27, 1979. ó ní àmì ìdánimọ̀ iléèwé náà ìyẹn lógò ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lórí àwọn ìwé ẹ̀rí náà. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣọwọ́kọ̀wé àti àgbékalẹ̀ tí wọ́n lò láti fi kọ sàtífíkẹ́ẹ̀tì méjèèjì, bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó buwọ́lùwé ẹ̀rí méjèèjì. ní àfikún sí àwọn ẹ̀sùn rẹ̀, ọkùnrin yìí ní nínú fọ́ọ̀mù ìgbaniwọlé tó fẹ́ fi wọ yunifásitì Chicago tó fọwọ́ sí lọ́dún 1977, ìwé èsì ìdánwò kan láti Southwest College Chicago ló fi sínú fọ́ọ̀mù rẹ̀ yìí. orúkọ tó wà níbẹ̀ ni Tinubu Bọ́lá èyí tó sì fi hàn pé obìnrin ló ní èsì ìdánwò náà, léyìí tó yàtọ̀ sí ohun tó kọ sínú fọ́ọ̀mù ìdíje rẹ̀ ìyẹn form EC9 tó fi ránṣẹ́ sí àjọ elétò ìdìbò níbi tó ti ní ọkùnrin lòun. síwájú sí i, lọ́ọ̀yà Enahoro ní bákan náà ni Tinubu sọ pé òun lọ síléèwé girama Government College Èkó lọ́dún 1970 ṣùgbọ́n tí kò rí ìwé ẹ̀rí kankan fi sílẹ̀ láti gbé eléyìí lẹ́sẹ̀ nínú fọ́ọ̀mù tó fọwọ́ sí fún àjọ elétò ìdìbò yìí. nínú ìwé ìpẹ̀jọ́ CR 121/2022, Enahoro sọ pé ayédèrú ìwé ẹ̀rí Chicago University ní Tinubu fún àjọ elétò ìdìbò pẹ̀lú èrò láti lò ó bíi pé ojúlówó ni. agbẹjọ́rò ní pẹ̀lú èyí tó ṣe yìí ó ti jẹ̀bi ẹ̀sùn ìwé yíyí èyí tó wà lábẹ́ òfin ilé wa ní ìsọ̀rí 362, 363 àti 364 tí í ṣe òfin ìwà ọ̀daràn tó lòdì sófin ti olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní Àbújá. ọjọ́ 9 oṣù kọkànlá ló kọ ìwé ẹ̀sùn náà, ọjọ́ 10 oṣù náà ló gbé e lọ sí kóòtù. kì í ṣe agbẹjọ́rò yìí nìkan ni yóò kọ́kọ́ fi ẹ̀sùn ìwé yíyí tàbí ayédèrú ìwé ẹ̀rí kan olùdíje APC yìí. ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ àtàwọn agbẹjọ́rò míì tó fi mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá ni wọ́n ti gbé Tinubu lọ sí kóòtù lórí àwọn kùdìẹ̀kudiẹ tí wọ́n ló wà nínú àwọn ìwé tó kó sílẹ̀ fún INEC bíi ọjọ́ orí rẹ̀, àwọn iléèwé tó lọ àti bó ṣe rí àwọn owó rọ̀gùnrọ̀gùn tó wà lọ́wọ́ rẹ̀. bó tilẹ̀ jẹ́ pé ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lórí àwọn kan lára ẹ̀sùn yìí, gbogbo èèyàn ló ń dúró de ìgbà tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn tuntun tí wọ́n fi kàn án yìí. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn.